Hello, 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 hello. Ẹ̀yin èèyàn wa, ẹ máa kú déédéé wòyí o. Nǹkan tá a tún rí gbọ́ ni pé bàbá Aláàfin of Ọ̀yọ́, the new Aláàfin of Ọ̀yọ́ bàbá wa, ó mà ga o. Ìkọjá ààyè àwọn nọ́ọ̀tì yìí, wọ́n ní Sókótó kinní kan, bàbá Sókótó láti ọba Sókótó, Emir, tìlú Sókótó, yes. Wọ́n ló sọ wípé kán lọ arrest ọba Ọ̀yọ́, ẹni ẹlẹ́ni tó ṣẹ̀ṣẹ̀ jẹ lẹ́nu ọjọ́ mẹ́ta yìí. Kí ló dé tí àwa Yorùbá tí a fẹ́ ìlọsíwájú àwa ara wa? Àwọn kan wà bẹ́ẹ̀ o, kì í ṣe ilẹ̀ Yorùbá nìkan. Àwọn èèyàn t'Ọlọ́run dá sórí ilẹ̀ ayé yìí. Kì í ṣe kí lẹni ẹlẹ́ni tó ṣẹ̀ṣẹ̀ jọba lẹ́nu ọjọ́ mẹ́ta yìí nìkan lọ pé Emir of Sókótó ní kán lọ arrest ẹ̀ fún ti kíni? Pé ilẹ̀ ibi tí Aláàfin of Ọ̀yọ́, ilẹ̀ tó require mọ́ fúnra ẹ̀ tó sọ wípé òun fẹ́ àwọn nílẹ̀, pé àwọn ń bọ̀ lórí ilẹ̀ yẹn o. Wọ́n ní níbo náà ti ń pín ìtàn ajá tó ń kan lèmọ́mù. Ẹ wo àwọn apá kan Muslim, bí pagan ni wọ́n ni o, bí Muslim gidi ni wọ́n ni o, torí a mọ̀ pé Christian àti Muslim òdodo nǹkan kan náà ni gbogbo wa. A gbọdọ̀ máa sọ wípé a yára wa sọ́tọ̀. Yes, ìgbàgbọ́ ni ò yéra wa. Tí ìgbàgbọ́ bá yéra wa, tí ọ̀rọ̀ Ọlọ́run bá yéra wa, a ní sọ wípé a kì í ṣọ̀kan láyé yìí. Torí ọmọ ìyá kan náà ni wá, ọmọ bàbá kan náà ni gbogbo wa. Through Adam àti Éfà. Ẹ jẹ́ ká ṣe bẹ́ẹ̀. Ewu wa ni pé bóyá ẹ̀sìn adélé ayé tán, àwa ṣẹ̀ wá sọ bóyá regime wa yìí ni o, àbí regime àwọn tó ti kọjá, àbí àwọn kan tí ò bá jẹ́ pé ìwàkiwà, ìwà Sátánì ó kún ọwọ́ àwọn ọmọ ẹ̀dá. Abájọ náà tí Ọlọ́run sọ wípé nígbà tóun dá ilé ayé tán, tó dá ènìyàn, pé wọ́n ní inú Ọlọ́run bàjẹ́. Ọ̀rọ̀ Ọlọ́run la gbọ́ débẹ̀, ló sọ débẹ̀. Òun la tún gbọ́ tó kà sí wa létí, táwa náà dẹ̀ fojú rí, tá dẹ̀ fi ẹnu wa kà pé Ọlọ́run sọ wípé nígbà tóun dá ènìyàn pé òun regret, ó kábàámọ̀. Bíbélì náà sọ, ó ní inú ọmọ ènìyàn burú jáì, pé ta ló lè mọ̀ ọ́n? Tí ò bá jẹ́ pé ọ̀rọ̀ Sátánì ló wà nínú olúkálùkù àwọn kan, because a mọ àwọn tó gbàgbọ́, a dẹ̀ mọ àwọn tí ó gbàgbọ́. Wọ́n ní kí ikú lé àwa Yorùbá kó gbọ́ kó sọ tòkè. Emir Sókótó, tó bá jẹ́ àrífín ilé ìgbẹ́ ẹ̀ tí kọjá yìí, pé àwọn ń bọ̀ o, kí ọba Ọ̀yọ́ kó dúró dáadáa, wọ́n bọ̀ wá arrest ẹ̀ fún ti kíni? Pé ilẹ̀ yẹn àwọn máa claim ẹ̀ lọ́wọ́ ẹ̀. Ẹ rí i pé Ọlọ́run má jẹ́ ká wọ̀gà o. Wọ́n ní wọ́n ké gbàjarè. Wọ́n ní Sunday Ìgbòho, wọ́n ló sọ pé tó bá bí ìyáláyà ńlá kú ọ̀bọ Emir of Sókótó, pé kó tiẹ̀ kọjá ayé ẹ̀, kó ta fẹ́lẹ́fẹ́lẹ́ kó dé
ó dé ilẹ̀ Yorùbá àbí kó rán wọn, á jẹ́ pé wọ́n ti fẹ́ bẹ̀rẹ̀, ikú ti fẹ́ pa olúkálùkù wọn. Pé tó bá try ẹ̀, tó bá dìde ẹni, ìgbésẹ̀ kí ìgbésẹ̀ tó bá gbé, pé ó ku àwọn àti Ọlọ́run àti àwọn kí gbogbo wọn jáde. Bí kó ló lóko bí tàkúté ni pé ó dìgbà náà ná. Nǹkan tá gbọ́ nìyẹn. Sunday Igboho, ó ti bínú tán o, ó ti ṣe tán o. Torí a ti ń pariwo Yorùbá nation, Yorùbá nation, no going back. Yorùbá nation, no going back. Ẹ jọ̀ọ́ ẹ̀yin èèyàn, ẹ má jẹ́ ká relax. Àwọn youth wa, ẹ má jẹ́ ká relax. Torí àwọn obìnrin gan, ilẹ̀ Ìgbò la gbọ́ pé wọ́n ya débẹ̀ lẹ́nu ọjọ́ mẹ́ta yìí. Ní àwọn Fúlàní tó ń ṣe àwọn obìnrin ṣìkàṣìkà bẹ́ẹ̀. Nínú last week la gbọ́ ọ̀rọ̀ yẹn lórí afẹ́fẹ́ íńtánẹ́ẹ̀tì. Wọ́n mà ṣe bastard, mo post ẹ̀ fún wa. Fún àwọn obìnrin, síta, a post ẹ̀ síta. Ní nǹkan tí àwọn people yẹn tó lọ sí kíni nígbà tó jẹ́ pé wọ́n rí pé ọ̀rọ̀ EPA àti ọ̀rọ̀ kíni yẹn pé ó die down lẹ́nu ọjọ́ mẹ́ta yìí. Òun náà ṣe ní káwọn lọ try ibẹ̀. But wọ́n dẹ̀ ṣọṣẹ́ o. Ó dàbí pé àwọn yẹn wọ́n mú tí wọ́n jẹ. Wọ́n ṣe àwọn obìnrin ṣìkàṣìkà. Wọ́n ṣe wọ́n bàṣàbàṣà. So, Emir, ó ní Sokoto of Sokoto. Ó ní kí Aláàfin Ọ̀yọ́ kó gbáradì pé àwọn ń bọ̀. Wọ́n fẹ́ gba ilẹ̀ wa. Ẹjọ́ wá ṣẹjọ́ wọn. Nígbà tó jẹ́ pé a pariwo kí Sunday Igboho padà. Táwa ara wa ta tún bínú ara wa. Ṣé ó yẹ kí irú Sunday Igboho tó wá gbèjà wa ní Nàìjíríà kó wá mú? Tó ń mú tó ń tì mọ́lé. Tí bẹ̀rù bojo ò jẹ́ kí bọ̀bọ́ yẹn kó wá sí Nàìjíríà láti wá gbèjà àwọn ọmọ Nàìjíríà, pàápàá jùlọ àwa Yorùbá. Eléyìí lágbára o. Ó dẹ̀ lé kẹ̀ǹkà o. Ẹ jẹ́ kí àwa Yorùbá ká gbáradì. Pé Yorùbá nation, no going back. Ẹ má jẹ́ ká sùn. A ti ń sùn. A ní àwọn jàgídíjà nílùú yìí. A dẹ̀ ní àwọn tó jẹ́ pé àwọn náà wọ́n ń ṣe bẹ̀bẹ̀, wọ́n ń ta bíọ́bíọ́. Ẹ má jẹ́ ká wò. Àrífín yìí pọ̀ jù. Àrífín yìí pọ̀ jù fún wa ní ilẹ̀ Yorùbá. Ìkọjá ààyè. Ṣé gbogbo nọ́ọ̀tì yẹn kò tó bàbá yẹn láti ṣe ìjọba tiẹ̀? Ó lóun fẹ́ kọjá ààyè. Ó má dẹ̀ ṣe o. Bẹ́ẹ̀ tí tógo bá ń jẹ́ t'Ọlọ́run, Ọlọ́run ò ní fún wọn ṣe. Gbogbo èrò wọn pátápátá ó máa parẹ́ mọ́ wọn ná. Gbogbo ibikíbi tó fẹ́ gbà láti sọ wípé àwọn fẹ́ wá sí ilẹ̀ Yorùbá yẹn, ilẹ̀ Yorùbá ló kù wọ́n kù láti wá gba ilẹ̀ wa, nílẹ̀ bàbá wa. Ta ló lè lọ sí North, ilẹ̀ Haúsá nínú àwọn Yorùbá? Ká máa ta fèlèfèlè bẹ́ẹ̀ yẹn. Ó máa ṣe. Yorùbá no going back. Ẹ jẹ́ ká dìde lógúnlógún lọ́gbọ̀nlọ́gbọ̀n. Ká jà fún orílẹ̀-èdè wa. Ẹ jẹ́ ká jà kí Sunday Igboho kó padà. Torí a ti ń sùn. Ẹ má jẹ́ a sùn, ẹ jẹ́ a jí nínú orun wa. Yorùbá nation, no going back. Ẹ̀yin èèyàn mi, ẹ bá subscribe, ẹ bá share, ẹ bá pín. Yẹ́lẹyẹ̀lẹ kó dé ibi tó yẹ kó dé. Yóò yẹ kó kẹ́kẹ́ bá comment. Ẹ jẹ́ ká dìde nínú ojú oorun wa ká ké gbàjarè. K'Ọlọ́run kó lè gbà wá. Ẹ̀yin èèyàn wa ẹ ṣeun. Tẹ́ fi ń tẹ́tí sí wa. Bye.